Hi guys, welcome back to my channel. Thank you so much for watching. Thank you. I really want to thank each and everyone for always watching my videos. Thank you. God bless you. And if you are watching this video now, I really love you from the bottom of my heart. Thank you so much, guys. Thank you once again, and Happy New Year. Happy New Year. And I pray for you and your family. May this new year 2021 give you joy and happiness and your heart desire in the mighty name of Jesus. Today, I would like to sing, the title of my ministration today is Oshe Baba wa Lorun. This is New Year, so I would like to thank God for what God has done in our life, in my life, in your life. So today ministration is Oshe Baba wa Lorun. Oshe Baba wa Lorun o, ọpẹ́ ìyìn ló yẹ fún ọ bàbá, ìjìnlẹ̀ ìfẹ́, iṣẹ́ ọwọ́ rẹ yìn ọ́ lógo. Ṣé o bàbá, tìrẹ ni gbogbo ìyìn wá o. Ó ṣé bàbá, ó ṣé bàbá wa lọ́run o. Ọpẹ́ ìyìn ló yẹ fún ọ bàbá, ìjìnlẹ̀ ìfẹ́, iṣẹ́ ọwọ́ rẹ yìn ọ́ lógo. Ṣé o bàbá, tìrẹ ni gbogbo ìyìn wá o. Àwa ìbá ní ẹgbẹ̀rún ahọ́n, kò màmá tó rárá fún yìn rẹ bàbá. Ògo Ọlọ́run ọba mi, ìṣẹ́gun oore rẹ. Bàbá ru ògo fórúkọ rẹ. Ìwọ ló gbèjà wá lọ́jọ́ tógun lé. Gbanigbani ògbìgbà tó gbani lọ́lọ́run wá. Títí ayé la ó máa yìn ọ́ yé o. Ó ṣé bàbá, ó ṣé bàbá wa lọ́run o. Ọpẹ́ ìyìn ló yẹ fún ọ bàbá, ìjìnlẹ̀ ìfẹ́, iṣẹ́ ọwọ́ rẹ yìn ọ́ lógo. Ṣé o bàbá, tìrẹ ni gbogbo ìyìn wá o. Ó ṣé bàbá, ó ṣé bàbá wa lọ́run o. Ọpẹ́ ìyìn ló yẹ fún ọ bàbá, ìjìnlẹ̀ ìfẹ́, iṣẹ́ ọwọ́ rẹ yìn ọ́ lógo. Ṣé o bàbá, tìrẹ ni gbogbo ìyìn wá o. Thank you. God bless you. Please like this video and subscribe to my channel. Thank you very much.